Ǹjẹ́ mo kí gbogbo wa kú ojúmọ́ tó mọ́ wa lọ́jọ́ ti tòní o. Mo kí gbogbo wa pé a kú dédé wòyí, a kú kó lè dà tá a jọ ń bá káàkiri. Àbúrò mà ní í ṣẹlẹ̀ sí wa o. Ìwọ̀nba ìtókù ká fi la ọdún 2023 já láṣẹ Èdùmàrè. Wọn ò ní fèmí àtiwọ́ ṣàwátì, wọn ò ní gbé wa gbìn bí ìtì ọ̀gẹ̀dẹ̀. Ọmọ aráyé ò ní fẹ́ gbà fún wa lóúnjẹ, bẹ́ẹ̀ ni wọn ò ní so wá mọ́lẹ̀ ń bù jẹ ẹran láṣẹ ti tèdùmàrè. Ǹjẹ́ ojúmọ́ tó mọ́ wa lọ́jọ́ tèní, ojúmọ́ owó, ojúmọ́ yìí, ojúmọ́ ẹ̀yẹ, ojúmọ́ àlàáfíà, ire gbogbo lọ́dẹ tèyìn àtèmi láṣẹ tèdùmàrè. Alábúrò ní ṣọ̀kan wa, ohun àjẹ là ń wá, ànírín tí ó jẹ wá láṣẹ ti tèdùmàrè. Ǹjẹ́ ó ti rí bẹ́ẹ̀, ó ti ṣẹ bẹ́ẹ̀, àṣẹ ọba òkè ó ti gùn. Olalekan Akanji ìkọ́, Aṣiwaju Olalekan Akanji ìkọ́, ọmọ bàbá Ìjẹ̀rú Ògbómọ̀ṣọ́. Mo kí yín káàárọ̀ o, ẹ kú ojúmọ́. Ẹ̀yin tẹ́ ẹ wà lásàálẹ́ níbi tẹ́ ẹ ti ń wò mí, mo kí yín káalẹ́. Bẹ́ẹ̀ lẹ́yìn tẹ́ ẹ wà lọ́sàn-án ganríganrí, mo kí yín pé ẹ kú ọ̀sán. Tó tí màá fi sọ pé ẹ kú déédéé wòyí, sálàáfíà ni, sára ò lè bí. Ẹ káàbọ̀, mo kí yín káàbọ̀ sórí àkọ́tún ètò wa ọgbọ́n nínú ọgbọ́n, ọgbọ́n ọlọ́gbọ́n. Mo kí yín káàbọ̀ sórí ìkànnì, mo fi kí yín káàbọ̀ sórí ìkànnì OJB TV, ẹ̀ka èdè abínibí, níbi tí a ti ń tẹ́ pẹpẹ ètò ọgbọ́n ọlọ́gbọ́n fún títọ́jọ́ ti tòní. Èbó ń bọ̀. Ǹjẹ́ kí ni nǹkan tá a mọ̀ gbéyàwó lówùúrọ̀ yìí? Òun ni mo pè ní ìfẹ́ àfẹ́jù. Àwọn àgbà, àwọn bàbá mọ́nímọ́ní wọ́n ní ìfẹ́ àfẹ́jù tí ewúrẹ́ ní sí ọkọ ẹ̀ tó fi bá wúrun gbọ̀n. Kí ni tá à ń pè nífẹ̀ẹ́ àfẹ́jù? Kí ni àkóbá tó wà nínú ìfẹ́ àfẹ́jù? Kí sì ni dáadáa yòówù tó wà nínú ìfẹ́ àfẹ́jù? Ṣé ẹ kú ti mọ̀ pé kò sí ní tó ní dáadáa tí ò ní lábùkù titi ẹ̀ náà? Olalekan Akanji ìkọ́, Ademeto, ọmọ bàbá Ìjẹ̀rú Ògbómọ̀ṣọ́. Èmi lọ́mọ òṣónú ilé ògbàlọ̀, ọmọ lásà òbómi tútù rẹ̀, ẹ̀là òjé, ọmọ òye tẹ́bí, àrídì ògológun ọ̀kàkà mójóbi mi yàngìyàngì. Ẹ gbádùn mi dọ́ba lẹ́ni lórí àkọ́tún ètò ọgbọ́n ọlọ́gbọ́n, níbi tá a fi kalẹ̀ sí lórí ìkànnì OJB TV. Mo ń bọ̀. Association of Nigerian Broadcasters, Lagos State Chapter, tó ń ṣe àkójọpọ̀ independent presenters, freelancers, media owners àtàwọn òṣìṣẹ́ rédíò àti TV ń pe gbogbo èèyàn síbi Ambroad Lagos Christmas Carol 2023 pẹ̀lú àkọlé The Reason for the Season, Spirituality, Thanksgiving, Fun Fair and more lọ́jọ́ Monday 18th December 2023 nínú Èkó Multipurpose Hall, Radio Lagos, Agídìgbé, Ìkẹjà. Oníwàásù Pastor Sam Ojo, Baba Authority. Ìfigagbága orin pérésì láàárín àwọn ìjọ tí a fi wé pé àwọn èèyàn kàǹkàǹkà máa wà ní ìjókòó láti ṣe onígbọ̀wọ́ ètò yìí 0803 802 9962. Àwọn sì ti rí ìràwọ̀ rẹ̀ lọ́wọ́ sàn.
sí wa láti mú ẹ̀bùn fọ́ba tàbí fún wa. Ambrod Lagos Christmas Carol ẹ máa yọ̀. tó òun náà lẹ ti gbọ́ yìí o ọjọ́ tí a bá dá òun nìkan ni kì í pé tinú dídùn tàlàáfíà tayọ̀ àti ìdùnnú òní Ambrod ẹgbẹ́ Broadcasters Association of Nigeria Association Broadcasters of Nigeria Ambrod Voice of Reason òun la fi pè tónílé tàlejò gbogbo yín pátá la pè sí ibi ìsìn àkójọpọ̀ tá a pè ní Christmas Carol léyìí tí ó wáyé ní ọjọ́ Monday ní Èkó Multipurpose Hall ní Agídìngbé LTV8 bẹ́ẹ̀ sì gbọ́ oníwàásù wa lọ́jọ́ náà ó ní Pastor Sam Òjó bàbá authority tó à ń retí yín gbogbo wa pátá lẹ́bàá ń bẹ̀ láṣẹ tèdùmàrè wọn ò nífẹ̀ẹ́ lòmíì ṣe yín bẹ́ẹ̀ ni wọn ò nífẹ̀ẹ́ lòmíì ṣe mí náà láṣẹ tèdùmàrè lọ́jọ́ Monday ẹ wá bá wa jó ẹ wá bá wa yọ̀ kẹ wá bá wa dúpẹ́ fún ọba òkè léyìí tó mú ojú gbogbo wa rí ọdún 2023 tó sì tún kó wa sọ́kọ̀ láti rìnrìn àjò ògo míì wọdún 2024 láṣẹ tèdùmàrè ire àtayọ̀ la fi sọdún àbúrò ní ṣọ̀kan wa. kinní kan ni mo ti sọ tí mo ti ń fi síta lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pé pẹ̀lú àṣẹ Èdùmàrè ohun tó bá fi mú wa tá a fi dáṣẹ̀ wọ̀dún 2024 tó bá ti ń di ọjọ́ kẹjọ oṣù kìíní lọ́dún 2024 gbogbo ètò yòówù tí ó ń jáde lórí ìkànnì OJB TV àti ìtẹ́ẹ̀mọ̀ ọkà lórí ìkànnì OJB News lẹ́ẹ̀tì máa gbọ́ ìkéde lẹ́ẹ̀tì máa gbọ́ nípa àkọ́tún ètò tí a mọ̀ ṣàlàfibọ̀ lórí àwọn ètò wa gbogbo tí èmi ọmọ yín ọ̀rẹ́ yín Aṣiwaju Olalekan Akanji Ademeto tí mo bá ń tukọ̀ ẹ̀ àkànṣe ètò abala ètò ni lẹ́yìn tí mo pè ní Ademeto and his friend lẹ́yìn tí mo fi sọrí àyájọ́ ọjọ́ ìbí mi tí ó wáyé ní March 24 ní 2024 mo sọ pé March 24 yàtọ̀ sí pé ó jẹ́ àyájọ́ ọjọ́ ìbí ọjọ́ tó ṣe pàtàkì ni ọjọ́ tó lákọsílẹ̀ dáadáa ni gbogbo àwọn nǹkan yòówù tí ẹ mọ̀ nípa bí mo ṣe rìnrìn ògo mi bá a ṣe ń bọ̀ bá a ṣe ń tù ú bá a ṣe ń kó tó ń jábọ̀ tààtún gbogbo ẹ̀ náà lẹ́ẹ̀mọ́ gbọ́ lórí ètò yìí nígbà tí n bá ń sọ nípa bí mo ṣe ìrírí mi láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ títí dẹnu iṣẹ́ tí mo yàn láàyò Ademeto and his friend mo sọ pé ètò yìí kì í ṣe pé mo ṣe láti fi tàbùkù ẹnìkan tàbí láti fi kẹ́gàn tàbí láti fi ṣe àríwísí lásán tàbí ká wá sọ pé mo fẹ́ fi yan àwọn kan nǹkan kan ni pé àkọsí ètò yìí mo ṣe láti fi yan Olódùmarè láti fi dúpẹ́ ni ṣùgbọ́n Yorùbá ní ká tó débi tá a dé ọ̀pọ̀lọpọ̀ bí láti ya bẹ́ẹ̀ lètò yóò sì máa jẹ́ ẹ mọ̀ gbọ́ nípa gbogbo ẹ̀dá tí mo ti pàdé rí yálà lẹ́nu iṣẹ́ yìí ni àbí lẹ́nu àwọn ìrìn àjò mi kọ̀ọ̀kan torí ẹ̀ ló jẹ́ kí n sọ pé
Ademeto and his friend. Gbogbo ètò yìí a mọ̀ fi tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àwọn ẹni tó ti ṣe wá lóore àtàwọn tó ti sọ pé mọ̀ọ́só màá pàdé rẹ tán wá sọ̀rọ̀ àná tán sọ di bá mi kò tó di pé ojúmọ́ ti mọ́. Gbogbo eléyìí náà fi ń dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ni lórí ibi tá à ń lọ ibi tá a dé dúró tó OJB TV, OJB Radio, OJB News àkànṣe iṣẹ́ àkànṣe ìmúbọ̀sípò látọ̀dọ̀ Olódùmarè ni tó ọpẹ́ ní fọ́lọ́run. tó èèyàn tó bá máa gbé kó bá ní ṣèdárò àgbé kó bá ní ṣèdárò aró èèyàn tó bá màlùkò dandan ni kó ṣèdárò lẹ́yìn òsùn ẹ bá wá mọ lékèǹlèké dandan ni kó ṣèdárò ẹ̀fún níní ikú tó pagbe bí ẹni tí ò dárò rí òun náà ló pàlùkò bí ẹni tí ò mọ̀ sùn ikú ọ̀hún ló pa lékèǹlèké bí ẹni tí ò gbóhùn ẹ̀fún rí rárá ikú tó pa síwájú akéwì nílẹ̀ yìí oró ńlá ló fi dá ni ikú ṣe bẹ́ẹ̀ ó mú olóyè Alhaji Ọlárẹ̀wájú Akanji Adépọ̀jù ààrẹ aláṣà àti ilẹ̀ Ìbàdàn bàbá wọ káàlẹ̀ lọ níbi ìjọ́ méjì sẹ́yìn ikú tó lágbára ló pakọ ni Ọlárẹ̀wájú Adépọ̀jù ààrẹ akéwì gbajúgbajà akéwì kódà nínú ìrìn àjò Ademeto and his friend ẹ gbọ́ ohun ìrìn nípa olóògbé Alhaji Ọlárẹ̀wájú Adépọ̀jù gbajúgbajà akéwì ní gbogbo ilẹ̀ Oòduà akéwì akọ̀rọ̀wọ̀sí akéwì afi ọ̀rọ̀ bànújẹ́ afọ̀rọ̀tùnú fi túgùn bànújẹ́ lọ́kàn ẹni bàbá Ọlárẹ̀wájú Adépọ̀jù tó fewì kìlọ̀kìlọ̀ ìwà títí tó fi já alábòsí ń pa tiẹ̀ tó gbogbo àwọn tó bá jẹ́ àgbàlagbà láti bóyá ọgbọ̀n ọdún 40 ọdún sókè wọ́n mọ ìtú tí Ọlárẹ̀wájú Adépọ̀jù landmark record tí ó ti pa láwùjọ yìí pàápàá jùlọ nígbà tí Babangida tó sọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ́gun ẹja sí wa lọ́rùn àti gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn kọ̀lọ̀rọ̀ sí oníwà àbàjẹ́ láwùjọ Ọlárẹ̀wájú Adépọ̀jù gbogbo bí ilẹ̀ yòówù tó bá wà lénìí ilẹ̀ rẹ ni o àkànmú nǹkan Ọlárẹ̀wájú Adépọ̀jù mo sọ nǹkan kan ṣáájú a mú àkànṣe orin ewì léyìí tí a fi sọrí olóògbé Ọlárẹ̀wájú Adépọ̀jù ẹ bẹ̀rẹ̀ sí ní gbọ́ a ti ń pò pọ̀ lọ́wọ́lọ́wọ́ dandan ni kẹ́ ẹ gbọ́ a fi tó yín létí a jẹ́ kí gbogbo yín mọ̀ ewì àkànṣe tá a fi ṣèdárò lẹ́yìn Alhaji Ọlárẹ̀wájú Adépọ̀jù nílẹ̀ Ìbàdàn bẹ́ẹ̀ ìtàn bàbá náà ò farasin gbogbo ẹ̀ látẹ̀ fún yín léyìí tí ẹ padà jẹ̀gbádùn rẹ̀ láìpẹ́ láì jìnnà lórí ìkànnì ìròyìn wa
OJB News lẹ́tì gbọ́. tó Ọlárẹ̀wájú Adépọ̀jù ọ̀hún rẹ̀ o. tó ibi tá à ń lọ ládé yìí, àwọn àgbà ní ibi tá à ń lọ òjì ṣùgbọ́n ibi tá à ń yà òun ló pọ̀. mo sọ pé n tá mọ̀ gbéyàwó lórí ètò ọgbọ́n ọlọ́gbọ́n lọ́jọ́ tòní òun la pè ní ìfẹ́ àfẹ́jù. kí ni nǹkan tá à ń pè nífẹ̀ẹ́? tá a bá ní ká tún tó ń jẹ́fẹ̀ẹ́, bá a bá ní ká rò láròjinlẹ̀ dandan, a fi rí i pé n tí ò lópin là ń pè nífẹ̀ẹ́. àwọn àbàwọ́n ọ̀fẹ́ ó wà lẹ́gbẹ̀ẹ́ kan lọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀. májẹ̀mú ọ̀fẹ́ náà wà, ṣùgbọ́n gbogbo tó borí ilé ayé pátá, gbogbo ogun yòówù ká lè mọ̀ là kọjá tàbí ká lè máa ré, ká lè máa dojúkọ. ìfẹ́ mọ̀ ṣàgbà ohun gbogbo, torí ìfẹ́ kì í jẹ́ ká rẹ̀sì sí ẹnì kejì ẹni. ìfẹ́ borí ohun gbogbo. torí ẹ̀ Alhaji Síkírù Àyìndé Barrister kọ́lọ́hún kó fọ̀run kẹ́ bàbá, ó kọnu orin kan pé lóní yàrá kótópó ó gba 20 boys 20 girls tí a bá ti ń fẹ́ra wà dénú, ọkàn nífẹ̀ẹ́ ń gbé o. kò síbi yòówù tá a ti lè alábàápàdé ìfẹ́ bí ò bá kí n ṣe lọ́kàn ẹni. ìfẹ́ tá à ń wò yìí èdìdí kan ni látọ̀dọ̀ ọba òkè, létọ́ ẹ pé òun náà lolódùmarè lò tó fi ṣẹ̀dá àwa ọmọ adarí òun. lọ́dọ̀ àwọn mùsùlùmí ẹ máa gbọ́, wọ́n máa ní ìfẹ́ lọ́lọ́run ní sànábì Muhammad sallallahu alayhi wa sallam kó tó bá ṣọ̀rẹ́. lọ́dọ̀ àwọn kìrìsìtẹ́nì wọ́n jẹ́ àmọ̀ pé ìfẹ́ tọ́ba òkè nísàwọ̀ ẹ̀dá ọmọ ádámọ̀, òun náà ló jẹ́ kó fọmọ bíbí inú rẹ̀ nǹkan ṣoṣo ló jẹ́ kó fi fún wa láti wá palẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ wa àtàṣìṣe wa mọ́. eléyìí ń jẹ́ ká mọ̀ pé ìfẹ́ inú ọkàn ló ń gbé látọ̀dọ̀ Olódùmarè sí ni. ṣùgbọ́n gbogbo nǹkan tá a bá ti pè ní ìfẹ́ àfẹ́jù, ẹ jẹ́ n ṣàpèjúwe àfẹ́jù, òun nìkan tá a lè sọ pé àṣejù. gbogbo nǹkan tó bá ti ní jù nínú ó ti kọjá gègé, ó ti kọjá bọ́lọ́dùmarè bó ṣe fi sí. tí àwọn èèyàn bá fi nífẹ̀ẹ́ ara ẹni títí, kódà nínú ìwé mímọ́ bíbélì ohun tó lódùmarè sọ ni pé nífẹ̀ẹ́ ara ẹ, nífẹ̀ẹ́ ọmọlàkejì ẹ gẹ́gẹ́ bó ṣe nífẹ̀ẹ́ ara ẹ. ẹ rí i pé Ọlọ́run ò sọ pé ká nífẹ̀ẹ́ àfẹ́jù sọmọlàkejì ẹni. torí ẹ̀ àwọn Yorùbá ní ìpéǹpéjú òun làlàáfìlà. tó bá ti kọjá àpéǹpéjú àbùkù ń bọ̀, nǹkan míì dénú. Olódùmarè ní fàbùkù sọ̀kan gbogbo wa, aburú ò ní ṣẹlẹ̀ sí wa o. ìfẹ́ àfẹ́jù tó bá ṣe pé aya ló bá fẹ́ràn ọkọ ẹ̀ láfẹ́jù,
ẹ̀rí ìfẹ́ òun ni wọ́n mọ̀ pé ní ìfẹ́ másùmátọ̀. Ìfẹ́ òun ò di tá a mọ̀ sọ̀rọ̀ ẹni lọ́wọ́ lẹ́sẹ̀ káàkiri. Kódà ìfẹ́ ọ̀hún yóò di tí ó ń ṣàkóbá fẹ̀yìn tó nífẹ̀ẹ́ olólùfẹ́ ẹ̀ láfẹ̀ẹ́jù. Bó bá wá ṣe pé ọmọ ọ̀dọ̀ tàbọ́mọṣẹ́ ló fẹ́ràn ọ̀gá ẹ̀ láfẹ̀ẹ́jù, ẹ mọ̀ rí pé yóò kọjá kàsí àyà, yóò kọjá kàsí àrà, yóò kọjá nǹkan tí a fi mọ̀. Tó bá wá ṣe pọ̀ rẹ̀ ló nífẹ̀ẹ́ ọ̀rẹ́ ẹ̀ débì kan, ṣe ló mọ̀ gbọ́ pé ọ̀rẹ́ mi lágbájá, kódà bí ó sì ní mo lè kú fún un. Gbogbo eléyìí ìfẹ́ àfẹ́jù ni. Gbogbo ohun tá a bá pè nífẹ̀ẹ́ àfẹ́jù àkóbá ni. Bó bá ṣe pọ̀ mọ́ lẹ́yìn ló bá nífẹ̀ẹ́ aṣíwájú rẹ̀ tó wá fi àfẹ́jù sí, yóò fi ìfẹ́ hàn, yóò fi kóbá rẹ̀, torí pé kò sí nǹkan yòówù tí ò ní ti torí tí ò ní lè ṣe fáṣíwájú ọ̀hún. Kódà tí ó fi di pé ẹni ẹlẹ́ni ní rẹ̀rù sán ní, ẹ mọ̀ wò nǹkan kan, ẹ mọ̀ wò àwọn ilé ìjọsìn, ẹ mọ̀ wò àwọn pásítọ̀ káàkiri. Kí ni tí ọmọ ìjọ míì tó fi ń lùgbàdì aburú, tó fi ń lùgbàdì wàhálà látọ̀dọ̀ àwọn pásítọ̀ èké yìí, bí ò bá kí n ṣe pé ìfẹ́ àfẹ́jù tí wọ́n ti ní sí. Ìgbàgbọ́ inú wọn ò tó nǹkan, ṣùgbọ́n ìfẹ́ àfẹ́jù tó mẹ́wúrẹ́ tó fi ń bá baálé ilé ẹ̀ tó fi ń bá àwòrán gbọ̀n, ó ń lọ́pọ̀lọpọ̀ wọ́n ní, tó fi di pé gbogbo oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ tá à ń gbọ́ tó fi ń ṣẹlẹ̀. Mi ò sọ pé kó o má nífẹ̀ẹ́ ọmọlàkejì rẹ o, ẹ gbọ́ nǹkan tí mo ti sọ, tí mo fìdí ẹ̀ múlẹ̀ nínú ẹsẹ̀ bíbélì àti nínú kùránì àti ìtọ́lódùmarè nífàwà gan-an alára. Kí wá ń tèmi tí mi ò ní nífẹ̀ẹ́ bó ṣe yẹ kí n ní, nígbà tó bá òkè ti ní kí n nífẹ̀ẹ́ ọmọlàkejì mi gẹ́gẹ́ bí mo ṣe nífẹ̀ẹ́ ara mi. Ṣùgbọ́n ìfẹ́ tá a bá ti wá ní, tá a fi ń sọ ọmọlàkejì wa, tá a fi ń gbé gẹ̀gẹ̀, tá a fi ń gbé pọ́n bí ìgbà pé Olódùmarè ni. Ìfẹ́ tá a bá ti ní sáṣíwájú wa tá a fi lè bá sòótọ́ ọ̀rọ̀, àwa ni ó mọ̀ pa lára. Ìfẹ́ tá a ní tó rúbò wá lójú tí ò jẹ́ ká rásìsí ẹnì kejì wa, eléyìí ti kú ònífẹ̀ẹ́, ó ti di nǹkan míì. Àkàwé ìfẹ́ yìí kò dá ó jà bí dẹ́rẹ́bà ọkọ̀ ni. Tó fẹ́ràn ọtí, ó wá mọ̀ títí ṣe mọ̀ pé nígbò bá mọ̀ tí ìntọ́ nífẹ̀ẹ́ sí òun lọ tí mímu. Nígbà tó bá wá mọ̀ tí ọ̀hún títí tó bá yó, ó wá di pé ìntọ́ nífẹ̀ẹ́ sí ọ̀hún òní ọmọ ṣàtọ́kùn rẹ̀. Àfi tó bá òkè tó bá fẹ́ràn ẹ̀dá bẹ́ẹ̀ ní ó jẹ́ kókó rí yọ, ní ó jẹ́ òdélé lálàáfíà. Torí ẹ̀ tífẹ̀ẹ́ gbogbo ẹni tífẹ̀ẹ́ bá rúbò lójú ẹ máa sọ sí i. Tó bó ń bọ̀ ẹ jẹ́ n sáré lọ sókè lọ́hùn. Nínú àkókò yìí tí a bí olùgbàlà kan fún wa,
wa Association of Nigerian Broadcasters Lagos State Chapter tó ń ṣe àkójọpọ̀ independent presenters freelancers media owners àtàwọn òṣìṣẹ́ rédíò àti tv ń pe gbogbo èèyàn síbi Ambroad Lagos Christmas Carol 2023 pẹ̀lú àkọlé The Reason for the Season Spirituality Thanksgiving Funfair and more lọ́jọ́ Monday 18th December 2023 nínú Èkó multipurpose hall Radio Lagos Agídìgbì Ìkẹjà oníwàásù Pastor Sam Ojo Baba Authority ìfigagbága orin gbérísì láàrin àwọn ìjọ tí a fi wé pé àwọn èèyàn kàǹkàǹkà máa wà ní ìjókòó láti ṣe onígbọ̀wọ́ ètò yìí 0803 802 9962. Àwa sì ti rí ìràwọ̀ rẹ̀ láwọn sánmọ̀, àwa sì wá láti mú ẹ̀bùn fọ́ba tàbí fún wa. Ambroad Lagos Christmas Carol ẹ máa yọ̀. tó òun náà láti jọ ń gbọ́ ọjọ́ Monday ọ̀sẹ̀ yìí 7 days ọ̀sẹ̀ kan péré báyìí ló kù tí ẹ fi wá bá wa jọ tẹ́ fi wá bá wa dúpẹ́ Ambroad Lagos State Chapter fún Christmas Carol wa ní multipurpose hall LTV8 bẹ́ẹ̀ ti ṣe gbọ́ Pastor Sam Ojo lóníwàásù ọjọ́ náà. Àyè wà fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ bá wa dòwò pọ̀ pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ léyìí tí wọ́n ti pè. Kò jẹ́ bó sì jẹ́ tó ìfẹ́ àfẹ́jù àkóbá ńlá òun ló ń ṣe fún ni. Gbogbo nǹkan tí ẹ bá fẹ́ ṣe ẹ jẹ́ ká máa gbé sórí òṣùwọ̀n, ẹ jẹ́ ká máa tàn yẹ́bẹ́yẹ́bẹ́. Ǹjẹ́ bí mo ṣe nífẹ̀ẹ́ nìyí só nífẹ̀ẹ́ mi bẹ́ẹ̀? Ǹjẹ́ bí mo ṣe nífẹ̀ẹ́ yìí ṣé kò ṣàkóbá kan fún mi? Kí n láti ṣe ọ́? Ẹ jẹ́ n bá sọ̀rọ̀, ẹ jẹ́ ká sọ. Torí ìfẹ́ àfẹ́jù àkóbá ńlá ló ń ṣe fún mi. Màá mọ̀ sọ nǹkan kan pé mi ò yẹn nìkan kan ní pọ̀ sí. Gbogbo wa pátá lọ́rọ̀ ń bá wí. Torí kò sẹ́ni tó kọjá àṣìṣe, kò sẹ́ni tó gbọ́n tán. Torí ẹ̀ máa mọ̀ dásà kan máa mọ̀ sọ pé ọgbọ́n nínú ọgbọ́n, ìmọ̀ nínú ìmọ̀, òun ló ń ṣàtọ́kùn làákàyè tó yọ̀ kooro. Bọ́lọ́gbọ́n ayé tó bá wá pé bíríkótó tó bá ní àwọn ń wá ojútùú síṣòro ilé ayé, tíran àwọn òmùgọ̀ tán náà wá tẹ̀ páàrònú tánọ́nà àbáyọ náà làwọn ń wá. Ǹjẹ́ yóò yà yín lẹ́nu pé àtọlọ́gbọ́n ayé àtòmùgọ̀ wọ́n mọ̀ sọ fún yín pé ọ̀dọ̀ ọba omi òkè, ọba tó nímọ̀ nínú ohun gbogbo, òun náà ni ó ṣẹ̀dá ayé tó ṣẹ̀dá ọ̀run kó tó wá ṣẹ̀dá àwọ̀ ọmọ ẹ̀dá àdáríhurun. Ọ̀dọ̀ ẹ̀ lètò ilé ayé yìí ti wá, bẹ́ẹ̀ ọ̀dọ̀ ẹ̀ náà lètò ilé ayé ló ń yí lọ. tó kò jẹ́ bó ṣe lóun ó jẹ́ lórí ètò lọ́jọ́ ti tòní o. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń ṣùgbọ́n mi. Mo dúpẹ́, ọpẹ́ mi ò lóǹkà. Mo dúpẹ́ púpọ̀ ẹ kú àtìlẹ́yìn mi, ẹ kú kó lè dà tá a jọ ń ṣe. Àbúrò mọ̀ ní ṣọ̀kan yín o, kò ní ṣọ̀kan èmi náà. Gbogbo ọmọ tí Olódùmarè tó bá wa kó wọnú 2023, òun náà ni ó bá wa kó wọ 2024 láṣẹ tèdùmarè. Torí pé gbogbo ọmọ tákàrà bá kó wèpò, òun náà ni kó jáde. Àbúrò ò ní ṣẹlẹ̀ sí yín o, kò ní ṣẹlẹ̀ sẹ́mi náà. Á jọ ríra wa títí lọ́dún 2024 ni. Ẹ mọ́ gbàgbé, ẹ wá bá wa nájà tá a dálẹ̀ ní gbọ̀ngàn Blue Roof multipurpose hall ní LTV8 lọ́jọ́ Monday. Ètò tí Ambroad tí wọ́n ṣètò ẹ̀ kalẹ̀ fún Christmas Carol la pè Voice of the Reason.
ẹ pàdé gbogbo wa ń bẹ̀ láṣẹ tèdùmàrè. ǹjẹ́ agbéṣe tán agbérin lé o àlòkù ṣe tán òrèdè òkè sùn lékèlékè èmi ṣe tán mò ń rèdè ìkẹfún níní Aṣiwaju Olalekan Akanji ìkọ́ Ademeto ọmọ Babánjẹ̀rú Ògbómọ̀ṣọ́ bó ń lọlé bàbá tó bí mi lọ́mọ kí n lè ráyè láti padà wá lọ́jọ́ míì ọjọ́ rí. Ire o, ire kàbìtì. Kó Oòduà gbè yín yóò gbèrún èmi náà láṣẹ tèdùmàrè.